Ẹ kú déédé àsìkò yìí o ẹ̀yin èèyàn mi, ọ̀dẹ̀ ọ̀dùbí. Lónìí a ó máa ṣe àgbéyẹ̀wò ìpọ́njú dòmímí. Ǹjẹ́ kí ni ó ń jẹ́ ìpọ́njú? Àwọn gbólóhùn ọ̀rọ̀ wo ni wọ́n parapọ̀ tí ó di ìpọ́njú? Ní àkọ́kọ́ náà, ìpọ́n ní ojú òun ni ó di ìpọ́njú. Bí ó bá ní ènìyàn ní ìpọ́njú tàbí ìpọ́njú ń ṣe èèyàn, èyí túmọ̀ sí wípé onítọ̀hún ní àwọn kùdìẹ̀kudiẹ tàbí àwọn ìṣòro kan tí ó ń là kọjá tí ò jẹ́ kó fi ẹ̀dọ̀ lórí òróòró sùn. Àwọn àgbà bọ̀ wọ́n ní ojú pọ́n ni roro bí iná. Ẹ̀yin àgbà ẹ kú òye. Èyí túmọ̀ sí wípé bí ojú bá pọ́n ni roro bí iná, onítọ̀hún ó ti ń rawọ́ ẹ̀bẹ̀ fún kinní kan tàbí òmíràn tí ó nífẹ̀ẹ́ tàbí tí ó ń fẹ́ tí ó ti ń wá látọjọ́ tó ti pẹ́. Ojú pọ́n ni roro bí iná yìí, èyí ni àpèjúwe iná. Ẹ mọ̀ pé iná máa ń pupa ni, bẹ́ẹ̀ ni àpèjúwe ojú pọ́n ni roro bí iná yìí ni ó ń ṣe àfiwé bí iná ṣe máa ń pọ́n. Nígbà mìíràn bí ènìyàn bá ń bínú tàbí tí ohun kan bá ń gbé ènìyàn lọ́kàn, ojú ẹni náà lè pọ́n. Bí ẹ bá wojú onítọ̀hún, ẹ ó lè sọ tàbí ẹ ó mọ̀ wípé ẹni báyìí ó ní nǹkan kan tó ń gbé e lọ́kàn tàbí ó ní nǹkan kan tó ń bẹ lódò ikùn rẹ̀. Èyí ni àwọn aláṣepọ̀ wa mú wọ àlàyé láti fi ṣe àpẹẹrẹ bí ènìyàn bá ní ìpọ́njú, nítorí wípé ìpọ́njú yìí ó máa ń fà á kí ènìyàn bínú, ó sì máa ń fa ìrẹ̀wẹ̀sì ọkàn fún ẹlòmíràn. Ẹ̀là lọ̀rọ̀, ìbẹ́pẹ ò ṣeé jẹ lódidi. Ọmọ Yorùbá mo pè ó, àwa lọmọ Odùduwà, àwa lọmọ Odù tó bí wa o.